àbí ń pa àwọn kan ṣe case study àkọ́kọ́ nínú àwọn tá a fi ṣe case study òun náà ni Maulana Nakibul Ashraf Sheikh Abdullahi Salati Sheikh Abdullahi Salati nígbà tí wọ́n ń bẹ láyé àfáǹdá ló bí wọn àfáǹdá tóbi títóbi àfáǹdá tó tóbi La ilaha illallah. àyè tá àfáǹdá bá tẹ̀ tóbi bí tóbi bí ò tóbi àfáǹdá tẹ̀ Markaz ó sì tóbi àfáǹdá tẹ àwọn àyè kọ̀ọ̀kan kò sáyè tá àfáǹdá tẹ̀ táyè wọn ò tóbi àyè wọn gbọ́dọ̀ lóko ní bá àfáǹdá bá ti fẹsẹ̀ tẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dá tá a dá àfáǹdá Salati yawmun la yawmayn ẹni tí ó sọ fọ́lọ́run pé òní mọ́ fẹ́ kò gbọ́dọ̀ dọ̀la kò sì ní dọ̀la ẹ wá wo bá àfáǹdá ṣe tó Sheikh Abdul Hakim òun lọ́wọ́ bí bàbá wa Sheikh Abdullahi Salati Nakibul Ashraf Allahu Latif ayé bẹ́ẹ̀ kọ́ wọ́n tóbi ńlé wọ́n bá ti tóbi ńlé ni àwọn àjìdádù àfáǹdá tóbi ọgbọ́ àfáǹdá tóbi ẹ wo tí tóbi wọn ti ń bọ̀ wá wọ́n wá bí àwọn ọmọ kalẹ̀ wọ́n bí Maulana Nakibul Ashraf wọ́n bí ìyá tó bí àfáà Ṣáṣìlì wọ́n bí ìyá tó bí Amirul Jaysh bàbá wa Nakibul Ashraf wa wọ Markaz wọ́n wá lọ kéwú ní Markaz bàbá Mudiru tó ní wọn ò kọ́ bàbá wa Nakibul Ashraf ń kéwú bàbá wa Nakibul Ashraf ọ̀dà kún wa tún sínú bàbá Mudiru fún bí ọdún kan ayé bẹ́ẹ̀ kọ́ ok tí ń já sí wípé bàbá Mudiru Markaz wọn wọ kíláàsì gba kéwú fún Nakibul Ashraf wọ́n jọ ń jẹ́ ọmọ kéwú lásìkò kan bàbá Nakibul Ashraf ìtànà wọ́n jọ ń jẹ́ ọmọ kéwú lọ́dọ̀ bàbá Sheikh Adam wọ́n jọ ń jẹ́ ọmọ sí Adam ọjọ́ pa wọ́n pọ̀ tọ́ wọn ni kọ́dà ń tá a bá wípé wọ́n àjọ máa dáṣọ kan náà àti Nakibul Ashraf àti Sheikh Zashili àti bàbá wa Saruji wọ́n àjọ máa wọṣọ kan náà wọ́n àjọ máa rìn Sheikh Adam ń dà wọ́n pọ̀ tọ́ ni nígbà Sheikh Adam wá kú tán bàbá ti lọ tán Maulana Nakibul Ashraf Sheikh Abdullahi Salati tí wọ́n bí bàbá Nakibu tó ní kọ̀ wá wò wípé àfáà mi ti kú ọmọ àfáà mi ò gbọ́dọ̀ já àfáà mi torí kò kọ́ mi ń kéwú bàbá rẹ̀ ló kọ́ mi ń kéwú Sheikh Abdullahi Salati ó wá ṣe bẹ́ẹ̀ tí Nakibul Ashraf bá wá dé àyìn ó wá ní bàbá mi Mudirul Markaz wọ́n bá wá dán wá ní bàbá mi Mudirul Markaz wọ́n bá wá sọ bá wá lọ tí wọ́n bá bọ̀ wọ́n ní bàbá mi Mudirul Markaz àwọn wá dúró lérí pé tí ọba tayẹ rẹ̀ àbí tí ọba fèsì bàbá Lágége tò ní ó ti báwọn tí ṣáájú fún bàbá wọn lánàá àwọn ṣáájú fọmọ náà lónìí àti Sheikh Zashili àwọn méjì wá dúró ìdúró tí Nakibul Ashraf dúró àti Sheikh Zashili tí wọ́n dúró ń jọ náà láti gbà wípé bàbá Mudiru làáfà àwọn tí bàbá Lágége ò sì wọ kíláàsì wọn kọ́ wọn kéwù Sheikh Adamu gan lọ́kọ́ wọn ok ìwà dúró wípé bàbá mi ni bàbá àwọn ni wọ́n gba Mudiru ń bàbá gbọ́kọ́ sí àtà àti Maulana Nakibul Ashraf fi ń wípé kò ní tì mí lẹ́nu àwọn kan wípé Salati bí wọ́n ṣe wí ń jọ náà ni wọ́n fẹ́ wí yìí kọ́lọ̀ wọn fi rí jìmí pé Salati àfáà bíbù lọ wá ń pè ní bàbá rẹ̀ níwọ̀ tó tóbi tó báyìí táwọn tóbi ó sì tóbi Nakibul Ashraf ni kò ní fi mí lẹ́nu láti pe Mudiru ní bàbá mi torí kò fi àfáà Salati lẹ́nu láti pe àwọn ọmọ àfáà Sarumi ní bàbá rẹ̀ ń já sí pé Nakibul Ashraf rí kíní òun lọ́dọ̀ bàbá wọn wípé bàbá àwọn máa ń pe àwọn ọmọ àfáà wọn ní bàbá wọn làwọn náà fi ń pe Mudiru wọn fi mọ̀ pé ókè àsọmọ àfẹ́ ẹni bàbá ẹni ni làwọn náà fi ń pe bàbá Mudiru ní bàbá ẹni ẹni bá lóun ò lè pe Mudiru ń bàbá rẹ̀ kò ní jọ wá lójú àwọn bàbá tiẹ̀ náà ò kì í pa àwọn ọmọ àfáà wọn ní bàbá. Gbọ́ bí Nakibul Ashraf ti ṣe nù wọ́n wá ṣe bẹ́ẹ̀ loyalty yẹn wọ́n wá ṣe fáá wọ́n fi kú wọ́n kú lórí wípé wọ́n gba ọmọ àfa àwọn aláàfáà wọn. Ọlọ́run jẹ́ àrí mọ́mú rẹ̀ dúkàrà bá mọ́mú rẹ̀ dúkàrà
wọ́n ní bẹ́ẹ̀ nígbà tí bàbá wa Sheikh Adamu ń bẹ láyé tí wọ́n tún ní kí sí Abdullahi Salati ó máa lọ sọ́dọ̀ àwọn àdí àgbọn ní Dọ̀dọ̀ Barak kí wọ́n máa lọ lè ṣe wáàsí wọ́n tún wá ní bàbá Mudiru tí ń jọ́ ọmọ tiwọn wọ́n mú ọmọ àfáǹdá pé ó máa ṣe wáàsí wọ́n wá mú ọmọ tiwọn tí ń jẹ́ bàbá Lágége tó ní wọ́n máa jánásì fún Sheikh Abdullahi Salati gẹ́gẹ́ bá a ti banú tán ọ̀nà Mahmood Ẹ̀dùkọ̀ ara tó ń sọ yìí ọ̀dà èyí ṣe tí Nakibul Ashraf wá wò wípé ṣe bàbá wọn sọ pé kọ́ jánásì fún mi ṣe bọ́ jánásì fún mi rí ọgbọ́dọ̀ jọmọ kéwù mi bàbá Mudiru jánásì fún Nakibul Ashraf pẹ̀lú àṣẹ Sheikh Adam wípé Salati wọn máa lè ṣe wá sí mbẹ nígbà náà sì ní bàbá Mudiru náà ti dàáfà táwọn náà ti ń tìtì inú ọgbà àmọ́ ṣé Adamu ọ̀fẹ́ kọjẹ pọ́mọ àwọn ní ọmọ lè ṣe wá sí kọ́mọ ọlọ́mọ jánásì ọmọ àfáǹdá àti tóbi làfáǹdá àfáǹdá sì nípa nú ọ̀rọ̀ mi wọ́n máa fáǹdá wọ́n máa lè ṣe wá sí wọ́n fi yín gbé náà kíbù sókè ìwọ ọmọ tèmi ìwọ máa lè jánásì fún nígbà tí Adamu wa kú tán kíra kíbù wa mú èyí wọn lásán ti tó láti ṣe fáàrí wípé ajánásì mi ni màkọ́là lásán àwọn èèyàn mú náà kọ́là ó ti ká màkọ́là ó ti kí mi rí wọn Nakibul Ashraf wa mú yín ọwọ́ á gbé gbogbo èyí wọn sọ ọ́nù pé èyí wọn gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tí n bá fẹ́ lò ó sẹ́kù fọmọ àfi kí n sọmọ àfáà mi di bàbá mi wọ́n wá ń pè bàbá mi ni wọ́n pe Mudirul Markaz tí wọ́n fi kú ẹ wá gbogbo ẹ̀yin Nakibul Ashraf lónìí gbogbo ọmọ tí wọ́n bí láàfáà kò sọmọ kọ́mọ nú ọmọ wọn kò sí jàgídíjàgán nú ọmọ wọn dókítà ń bẹ lọ́ọ̀yà ń bẹ àfà oníwàásí ń bẹ Khatibul Masjid ń bẹ lẹ́kítọ́rà ń bẹ ẹnu ọmọ wọn oníwàásí ń bẹ nídìí kéwù tòní ẹ wo gbogbo ọmọ àtòbìnrin ẹ wo gbogbo tọ́lọ̀ ń ṣe fún Nakibul Ashraf láti rí Nakibul Ashraf tòní Sirul Ajdad wá sọ̀kalẹ̀ èdèrí Dr. Arafa ayébẹ̀kọ́ ó tún lọ bẹ́ẹ̀ èdè Dr. Bube àwọn yìí àwọn ya nǹkan kí nǹkan inú mímọ́ wá dórí Albarisi ó ti ẹyọ kan nìkan Albarisi nìkan kún Ọlọ́run lọ́gbẹ̀yìn Nakibul Ashraf sẹ́lẹ̀ yìí wọn máa túmọ̀ pọ́lọ́run ti sẹ̀sán tí wọ́n ṣe fún Sheikh Adam ká tó wáyé pé gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún ẹni ó bá fẹ́ nírú akíbaru Nakibul Ashraf tètè lọ lè gbà gbé bàbá Lágége tó ní àfáà rẹ ni bàbá rẹ ni o ìjọba nígbẹ̀yìn irú wọn o